Tinubu ẹ dárúkọ àwọn onígbọ̀wọ́ afẹ̀míṣòfò Nàìjíríà yìí fún gbogbo ayé. Kínní kan ṣẹlẹ̀ ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2016. Ẹni bá ti gbọ́ bó ti jẹ́ yóò mọ ohun tí yóò lè sọ nípa ìṣòro ìjọba Nàìjíríà láti dárúkọ àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ fún àwọn afẹ̀míṣòfò tó fẹ́ bà tiwa jẹ́ ní orílẹ̀-èdè wa. Gbogbo ayé ló mọ Ahmadu Gumi pé ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò yìí ni, ṣùgbọ́n Gumi kò lówó tí yóò fi ra ìbọn àti ọta ìbọn tàbí ohun ìjà. Bí ọ̀rọ̀ bá sì di kàráǹgídá, òun náà ń gbowó lọ́wọ́ ìjọba ni nítorí iṣẹ́ lólóhùn ń ṣe fún wọn. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ àwọn ni wọ́n ń ra ìbọn, àwọn ni wọ́n ń fún àwọn afẹ̀míṣòfò lóhun ìjà, tí wọ́n ń fún wọn lówó tí wọ́n sì máa ń gba àwọn ọ̀gá wọn jáde tí wọ́n bá há sọ́wọ́ àwọn ìjọba. Àwọn yìí ni onígbọ̀wọ́, àwọn gan ni wọ́n sì wà nídìí ohun gbogbo tó ń lọ. Àgbépo lájà kò jalè, ẹni tó gba epo sílẹ̀ gan ni bàbá olè. Ẹnìkan ò sá lè dájí epo láti òkè àjà lóhùn nìkan. Èyí tó wá burú nínú ọ̀rọ̀ yìí ni pé ojoojúmọ́ tàbí ká ní gbogbo ìgbà ní ìjọba Nàìjíríà yóò máa fẹsẹ̀ walẹ̀, tí wọn yóò máa fìdí fọ́gbá, tí wọn yóò máa pariwo pé àwọn ọmọ àwọn onígbọ̀wọ́ yìí o, àwọn ọmọ àdírẹ́sì wọn àti iṣẹ́ tí wọ́n ń ṣe, àwọn yóò sì dárúkọ wọn fún gbogbo ìlú gbọ́. Ṣùgbọ́n bí wọ́n bá ti kalẹ̀ bẹ́ẹ̀ yẹn, lẹ́yìn náà kò sẹ́ni tí yóò tún gbọ́ kínní kan mọ́. Bẹ́ẹ̀ kínní náà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ayé ìjọba Buhari ni. Ìyẹn ló fa ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2016 yẹn. Nígbà tí Buhari dé, lára ìkéde àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni pé àwọn ọmọ àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò yìí, àwọn gan-an sì ni wọ́n ń dá wàhálà sí Nàìjíríà lọ́rùn. Bí àwọn bá sì ti mú wọn tán, ogun afẹ̀míṣòfò yóò sì parí ní kíá. Ohun tí wọ́n fẹ́ ṣe nígbà náà ni láti sọ fún gbogbo ayé pé Goodluck Jonathan ló ya ọ̀lẹ, òun ni ò gbọ́n, òun ni ò mọ ètò, púrúǹtù lásán ni. Ohun tí àwọn afẹ̀míṣòfò fi ń gbèrú lábẹ́ ìjọba ènìyàn. Ṣùgbọ́n nígbà tí àwọn ti dé yìí, àwọn yóò hu igi náà láti gbòǹgbò. Ẹnìkan kò sì tún ní gbọ́ pé ewé afẹ̀míṣòfò rú jáde ní Nàìjíríà mọ́. Lọ́dún 2015 tí wọ́n dé ni wọ́n ti pariwo ìyẹn o. Gbogbo ayé sì ń retí pé kí wọ́n ṣe nǹkan kan. Lai Muhammad tí ṣe mínísítà fún ìkéde ló gba ọ̀rọ̀ náà kan rí. Òun ló ń ṣàlàyé ẹ̀ fún gbogbo ìlú pé àwọn ti ṣe tán, àwọn máa dárúkọ àwọn onígbọ̀wọ́ yìí fún gbogbo ayé. Àṣírí wọn yóò sì tú nígbà tí gbogbo ayé bá gbọ́ orúkọ wọn. Ó ní gbogbo ayé bá ń retí o. Àfi lẹ́ẹ̀kan náà tí ohun gbogbo di wẹ́lo, Lai Muhammad kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Kí ló lè ṣẹlẹ̀? Ohun tí gbogbo èèyàn ń béèrè lọ́kàn ara wọn àti ní gbangba rèé. Kó tó wá di ọjọ́ 26 oṣù kejì February 26, 2016 tí Lai Muhammad pàdé ọ̀rẹ́ ẹ̀ kan. Ọkùnrin mínísítà náà ń yí àwọn iléeṣẹ́ ìròyìn gbogbo poni. Nígbà tó sì dé ọ̀kan nínú àwọn iléeṣẹ́ ìròyìn yìí, ọ̀rẹ́ àtijọ́ tó jẹ́ ọ̀gá níbẹ̀ ló bá. Lẹ́yìn tí wọ́n sì ti sọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ tó kù, ọ̀rẹ́ ẹ̀ mú un lọ sí ọ́fíìsì tiẹ̀ gan. Àwọn méjèèjì sì jọ jókòó láwọn nìkan. Níbẹ̀ ni ọ̀rẹ́ náà ti béèrè lọ́wọ́ ọ̀gá Lai pé kí ló dé tó pariwo tó bẹ́ẹ̀ yẹn lórí pé wọ́n fẹ́ dárúkọ àwọn afẹ̀míṣòfò, àwọn onígbọ̀wọ́ wọn, tí gbogbo aráàlú kò sì tún gbọ́ kinní kan mọ́. Nígbà náà ni Lai tẹnubọ̀rọ̀, ó ní kì í ṣe bẹ́ẹ̀ o, pé ọ̀rọ̀ náà kúrò lọ́wọ́ òun ni. Ǹjẹ́ kí ló dé? Ó ní nígbà tí òun fi ń pariwo yẹn, Buhari fúnra ẹ̀ ló ní kí òun tètè wá àwọn orúkọ náà jáde kí àwọn lè gbé síta. Kí ló wá ṣẹlẹ̀? Lai Muhammad ní nígbà tí òun ṣa àwọn orúkọ náà jọ gẹ́gẹ́ bí àwọn olórí agbófinró àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti fún òun, ó ń gbé lọ sí ọ̀dọ̀ Abba Kyari tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ ààrẹ, nítorí láti ọ̀dọ̀ ẹ̀ ló ti gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ààrẹ kí ààrẹ lè fọwọ́ sí i. Torí bí ààrẹ kò bá fọwọ́ sí i, àwọn ò lè gbé orúkọ náà jáde bẹ́ẹ̀. Ó ní nígbà tí ìwé náà dé ọ̀dọ̀ Kyari, bí òun ò ṣe gbúròó ẹ̀ mọ́ nìyẹn. Ní gbogbo ìgbà tí òun bá ti wá béèrè lọ́wọ́ Kyari, yóò ní ààrẹ kò tíì ṣiṣẹ́ lórí ẹ̀ tán, pé bí àwọn ti fa ọ̀rọ̀ náà títí oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta nìyẹn. Pé nígbà tó sú òun lòun wá ọ̀nà láti rí Buhari fúnra òun. Bẹ́ẹ̀ Buhari ò ṣe é rí bẹ́ẹ̀ fáwọn mínísítà
àfi ẹni tí Kyari bá fọwọ́ sí. Ó ní lọ́jọ́ kan lòun lọ ká Buhari mọ́ mọ́ṣáláṣí Jímọ̀ l'Àbújá níbẹ̀. Ó ní bí àwọn ti kírun tán lòun lọ dẹ́bù ẹ̀ lọ́nà, àmọ́ àwọn ẹ̀ṣọ́ ẹ̀ kò jẹ́ kí òun súnmọ́. Ṣùgbọ́n nígbà tí òun Buhari fúnra ẹ̀ rí òun, ó ní kí wọ́n fi òun sílẹ̀. Bí òun sì ti súnmọ́ ló béèrè pé ìwé tí òun ní kó mú wá ńkọ́. Ó ní òun dá lóhùn pé òun ti mú wá, pé ó wà lọ́dọ̀ Kyari. Ọkùnrin mínísítà náà ní Buhari kò wí kinní kan. Ó kàn rẹ́rìn-ín músẹ́. Ó wá béèrè pé ṣé òun ní ẹ̀dà ìwé náà lọ́wọ́. Òun ní òun ní i lọ́wọ́ nítorí òun ti mọ̀ọ́mọ̀ ṣe é sọ́wọ́ nígbà tí òun ti mọ̀ pé ó lè ní òun ò rí. Ọkùnrin mínísítà náà ní Buhari kò wí kinní kan. Ó kàn béèrè pé ṣé òun ní ẹ̀dà ìwé náà lọ́wọ́ ni. Òun ní òun ní i lọ́wọ́ nítorí òun ti mọ̀ọ́mọ̀ ṣe é sọ́wọ́ nígbà tí òun ti mọ̀ pé ó lè ní òun ò rí. Ó ní nígbà tí òun fún, ó ní kí òun padà wá ní ọjọ́ kejì láti gbà á. Àmọ́ nígbà tó débẹ̀ lọ́jọ́ kejì, àwọn Kyari sọ fún un pé kó fi bàbá àgbàlagbà náà sílẹ̀, kó yẹ fi ọ̀rọ̀ tí kò kàn dààmú ẹ̀, pé nígbà tí àwọn bá ṣe tán àwọn yóò gbé ìwé náà jáde fún un. Níbẹ̀ ni ọ̀rọ̀ náà parí sí. Bí láì ṣe pariwo títí tí kò rí ìwé náà gbà jáde padà rèé. Ọkùnrin náà há sí àárín Buhari àti Kyari. Bẹ́ẹ̀ ni orúkọ àwọn onígbọ̀wọ́ afẹ̀míṣòfò náà kò sì jáde títí dòní yìí. Ṣùgbọ́n láì fúnra ẹ̀ kò torí ẹ̀ dánu dúró. Bó ti jẹ́ pé ó mọ̀ pé kinní náà kò ṣeé ṣe, síbẹ̀ kò yéé pariwo fáwọn ọmọ Nàìjíríà. Ó lè ní àwọn ti rí orúkọ náà, àwọn máa tó kéde ẹ̀. Àwọn ń yọ àwọn kan kúrò tí àwọn ń fi àwọn míì sí ni. Ìgbà kan sì wà tó kéde ní ọdún 2022 pé àwọn ti rí orúkọ àwọn onígbọ̀wọ́ 96 àti pé àwọn máa dárúkọ náà fáyé rí. Àmọ́ etí lobìnrin fi gbóhùn orò ni o. Kìnní náà kò jáde. Bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí ìjọba àwọn Buhari ń ṣe rásímọ́ bọ́gẹ́ yìí, ìjọba ilẹ̀ United Arab Emirates UAE ìyẹn Dubai mú àwọn ọmọ Nàìjíríà 6 kan. Wọ́n ní wọ́n jókòó sílùú àwọn ní Dubai níbẹ̀. Wọ́n ń ṣe onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń da Nàìjíríà láàmú láti orílẹ̀-èdè tiwọn. Kíá ni wọ́n ti dárúkọ wọn: Abdulrahman Ado Musa, Saliu Yusuf Adamu, Bashir Ali Yusuf, Muhammadi Ibrahim Isa, Ibrahim Ali Alhassan àti Surajo Abubakar Muhammad. Ohun tí wọ́n ṣe ni pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn míì láti Afghanistan, láti Syria, láti Yemen, láti Iran pẹ̀lú UAE níbẹ̀ ń kó owó jọ. Owó gidi pé wọn yóò fi ránṣẹ́ sí Nàìjíríà lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí kí wọ́n lè rówó ná, kí wọ́n sì lè rówó ra nǹkan ìjà lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni kì í ṣe owó nìkan náà ni wọ́n fẹ́ fi ránṣẹ́. Gbogbo èlò ìgbàlódé tó ṣe é lò láti fi jagun àti àwọn tí wọ́n ń fi wo àwòrán ohun tó bá ń ṣẹlẹ̀ ní gbogbo àyíká wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ará Dubai yìí mú wọn. Wọ́n pariwo orúkọ wọn síta, wọ́n sì bá wọn ṣẹjọ́, wọ́n sì sọ wọ́n sẹ́wọ̀n. Gbogbo ayé ló sì fojú rí. Àmọ́ ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀ o. Ohun tó ń yààyàn lẹ́nu níbẹ̀ ni pé Buhari ti ṣe tiẹ̀ ó ti lọ. Ó sì ti lé lọ́dún 2 báyìí tí Tinubu ti ń ṣèjọba ẹ̀ lọ. Nígbà tí ìjọba Tinubu yìí náà dé, ariwo tí wọ́n kọ́kọ́ ń pa ni pé àwọn máa dárúkọ àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ fáwọn afẹ̀míṣòfò. Níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ tá a wà yìí, ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ Tinubu nínú Aso Rock, Daniel Bwala, ní àwọn ti ṣetán báyìí láti dárúkọ àwọn èèyàn yìí kí gbogbo ayé lè rí wọn. Àmọ́ bí òun ti ń sọ, àwọn míì náà tún ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ pé àwọn ti ń bá àwọn afẹ̀míṣòfò yìí ṣẹjọ́ ní kọ̀rọ̀ lọ. Àwọn kò kàn fẹ́ dárúkọ wọn kí wàhálà má ṣẹlẹ̀ ni. Àmọ́ kò sẹ́ni tó gba àwọn yìí gbọ́ rárá o. Wọ́n mọ̀ pé wọ́n ń yí irọ́ ní róbó fáwọn ọmọ Nàìjíríà ni. Àbí wàhálà wo ló wà nínú ká mú ọ̀daràn ká dá sẹ̀ríà tó bá tọ́ sí i fún un. Kò sì sí ohun méjì tí àwọn ọmọ Nàìjíríà gbàgbọ́ ju pé nítorí àwọn alágbára kan nínú ìjọba gan ló wà lẹ́yìn àwọn aṣèbàjẹ́ yìí níjọba fúnra ò ṣe lè kùgìrì dárúkọ wọn. Ohun tó sì ṣẹlẹ̀ láyé Buhari láàrin Lai Mohammed àti àwọn tí wọ́n yí Buhari ká fi ẹsẹ̀ eléyìí múlẹ̀ dáadáa. Àmọ́ báyìí ṣá, tí ilé ìgbìmọ̀ aṣòfin ti wá sọ fún Tinubu ní gbangba pé kíjọba ẹ̀ dárúkọ àwọn onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò yìí kí wọ́n sọ orúkọ wọn fún gbogbo ayé kí wọ́n sì fìyà tó tọ́ jẹ wọ́n. Bóyá àwọn ará Aso Rock yóò mọ èyí tí wọ́n bá fẹ́ ṣe. Nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kejìlá yìí, àwọn aṣòfin bíi Ọpẹ́yẹmí Bámidélé, Orji Usokalu, Abamoro
Adams Oshiomhole àti àwọn míín sọ̀rọ̀ pé ó tó gẹ́ wàyí o àfi kíjọba dárúkọ àwọn onígbọ̀wọ́ yìí. Àwọn èèyàn náà ní àwọn yóò yí òfin padà débi pé ìjínigbé ni o, gbígbé ní pamọ́ ni o, àti ìwà jàǹdùkú míì ni o, gbogbo ẹ̀ pátá ẹ̀ṣẹ̀ ìfẹ̀míṣòfò ni nítorí ó ní pípa ọmọ ènìyàn láì nídìí nínú. Àwọn aṣòfin náà ní kò sí wàhálà kan níbẹ̀ mọ́. Ẹni tí wọ́n bá ti mú fún irú ìwà báyìí àti gbogbo àwọn tí wọ́n bá ń ṣe onígbọ̀wọ́ wọn, pípa ni kíjọba pa àwọn náà lẹ́yìn tí wọ́n bá ti fi wọ́n hàn sáyé tí wọ́n sì bá wọn ṣẹjọ́ tí wọ́n sì jẹ̀bi. Bí àwọn ti wí yìí bẹ́ẹ̀ náà làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin wí o, tí wọ́n sì fi dandan lé fún ìjọba àpapọ̀ láti dárúkọ àwọn onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò yìí kí gbogbo ayé lè fojú rí wọn. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí nìyí, èṣù ti wà lọ́wọ́ Tinubu, ọbẹ̀ pàápàá wà lọ́wọ́ ẹ̀. Ohun tí ìjọba ẹ̀ bá sì fẹ́ ṣe báyìí ni gbogbo ayé ń retí. Ṣùgbọ́n gbogbo ọmọ Nàìjíríà ló fọwọ́ sí pé àwọn fẹ́ mọ àwọn tí wọ́n ń fìyà burúkú báyìí jẹ wọ́n. Wọ́n fẹ́ mọ àwọn onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò. Tinubu kò sì gbọdọ̀ já wọn nítàn mọ́ kí wọ́n gbé orúkọ àwọn èèyàn náà jáde ni. A kì í wí síbẹ̀ ká kú síbẹ̀. Ìyẹ́ ẹyẹ kì í wọ ẹyẹ lọ́rùn. Bẹ́ẹ̀ ni alákìíbá ọmọlẹ́rù kó má lè rọ o.